gba ọmọ lọ́wọ́ mi rí o ẹ̀yin tẹ́ ń ṣe social worker tẹ́lẹ̀ wọnú kọ̀ǹpútà ẹ lọ bá mi wò síta o wọ́n gba ọmọ lọ́wọ́ tèmi rí o èmi ò ń ṣàbíyamọ lórí burúkú o nǹkan tó àgùntàn sọ kí ni lórí burúkú òun dẹ̀ ní gbogbo nǹkan ṣẹlẹ̀ sí láyé ẹ̀ ó ti sọ fún mi pé tó bá tásìkò máa sọ̀rọ̀ wọ́n gba ọmọ lọ́wọ́ mi ní o ìjọba wa kọlẹ̀ fún mi rádà ẹ̀ wò mí lẹ́nu ẹ fi tèmi ṣe àríkọ́gbọ́n ìgbà tó mọ mi ti ń dàgbà ṣe gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé ń wò mí lọ́sàn-án ṣe gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé ń wò mí lọ́sàn-án ẹ máa fi ọ̀rọ̀ mi kọ́gbọ́n ṣe gbọ́ mi bó ṣe tọ́ èmi lẹ́kọ̀ọ́ ni mo ṣe feel pé mo fẹ́ tọ́mọ mi ẹ̀yin jàpá àtẹ̀yin tẹ̀ ń tọ́mọ mo ń sọ̀rọ̀ ìkẹlẹ̀ fi ṣàríkọ́gbọ́n ni ṣe mọ̀ pé ibì kan làwọn ọmọ yìí máa dé ọ̀rọ̀ la máa bá wọn sọ ọ̀rọ̀ la máa bá wọn sọ àní máa nà wọ́n tí bá bọ́ ọmọ mi wí lásán ọmọ mi bẹ̀rù mi gan-an mo wà very very strict kan ìtorí pé bọ́ ṣe tọ́ mi ní ìyá rẹ̀ ní adúró báyìí ìyá rẹ̀ ní òun náà wà púpọ̀ tó bá máa nà wá tá bá ti wọnú ilé báyìí á wá mú ọmọ ogun á fi tú tiwa ṣe ṣùgbọ́n tá bá dúró ti ìyá rẹ̀ ní bó ṣe máa bá ṣojú ni wọn ò bí aláya mi dákí ní mo rí ojú yẹn ìtọ́ yẹn ni mo rò bí mo fẹ́ fi tọ́ ọmọ ìgbà tí mo bí ọmọ ẹ lọ gbogbo first born àwọn ló máa ń fìyà jẹ jù ṣé ń gbọ́ mi ọmọ mi ti fi pé mo ti ń dàgbà òun ti ń ṣe mọ̀ kẹ́ bọ́mọ wí ó yá go wash your plate ó lè máa ṣe game pa ẹ lọ bí gbogbo àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi nílùú yìí àwọn ọmọ wọn bẹ̀rù mi ju àwọn ìyá wọn lọ ẹ lọ bèrè ó bẹ̀rù mi òun Monica ìyàwó ẹ̀gbọ́n mi ni màmá Oyin ìyàwó ẹ̀gbọ́n mi ni èmi ni mo tọ́ Oyin tó fi dàgbà kékeré ni ìyá ẹ̀ ti sẹ́ǹdẹ̀ sí mi èmi ni mo tọ́ Oyin Oyin is doing great now to God be the glory gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n mi àbúrò mi èmi ni mo tọ́ wọn ò bẹ̀rù yá wọn ṣùgbọ́n tẹ́ bá sọ pé I will call Aunty Bukky now àwọn ọmọ yẹn dẹ̀ love mi débi pé gbogbo wọn ló máa fẹ́ wá sínú ilé máa gbé wọn lọ a máa jọ wà nínú mọ́tò kékeré yẹn máa fún wọn pamọ́ bẹ̀ a máa jọ ṣeré lọ wọ́n nífẹ̀ẹ́ mi bí ṣe máa bá wọn wí tó kẹ́lẹ̀ mọ́ bí ṣe burú tó mo dẹ̀ burú náà pé ẹ máa gbọ́ ni ṣe ń gbọ́ mi ó wá di pé mò ń bá ọmọ mi sọ̀rọ̀ ṣe mọ̀ boys àfi tá bá fẹ́ parọ́ tọ́ra wa jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ nọ́mọ àwọn ọmọ yìí gan tọ́rọ̀ dàgbà gan wọ́n á nọ́ọ̀tì gbà mí ẹ jẹ́ kí n tún sọ fún yín o Esabod mi ìfẹ́ gbogbo ẹ tẹ́lẹ̀ ni ayé ò ní ládùn o àdàbí tó bá yẹ pé gbogbo nǹkan tó sọ nípa ọmọ mi ó jẹ́ bẹ́ẹ̀ Esabod ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù Esabod ò ní láyọ̀ lórí ọmọ gbogbo àwọn ọmọ ò ní dùn ẹ̀ nínú bó ṣe ń ṣe mí kódà bí kí n wà ń wòwò kí n ṣe pè fún Esabod ó tí ì rí kankan àdàbí tí bá mú ọmọ ọlọ́mọ wá sórí íńtánẹ́ẹ̀tì wá fi ṣe yẹ̀yẹ́ ọmọ olómi lábíyá Italy mi tètè sọ̀rọ̀ ẹ̀ ṣe bí mi ló wá bá pé àkọ́bí òun àbúrò ọkọ òun ló jábàálẹ̀ lọ́mọdún 9 mi tètè sọ̀rọ̀ ìgbà tó ń support general rape ni mo ní ṣe bá bí yamọ níwọ náà ni mo wà force láti sọ̀rọ̀ mi ní lo predicament ẹnì kankan láti fi wá bú wọn ápú ẹwà tìgbà tó ti sọ pé ọmọ ápú lábòlábò ni mo ṣẹ̀ṣẹ̀ fi bú ọmọ ápú ní last 3 weeks ni ìtorí ápú ń bú mi kó ṣe ti bẹ̀rù ẹ wò mí dáadáa mi ìbẹ̀rù ẹni kankan Ọlọ́run ni mo bẹ̀rù tabarẹ tó ní mo bẹ̀rù èèyàn mi ìbẹ̀rù èèyàn ẹni tó bẹ Ọlọ́run kì í bẹ̀yàn tí bá dákẹ́ mo kàn ń wò ẹni ó ṣe pé ti bẹ̀rù ìwọ tó bá láṣìírí mi lọ́wọ́ tó bá gbé síta wàá gbé ọmọ sí ìwọ lórí búkọ ọmọ tó wà ní London yẹn ó ní òun náà tó bá gbé àṣírí yẹn síta gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wàá fojú sunkún wọn olórí búkọ ọmọ tí mo mọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ mo plan ọjọ́ ẹni but I follow my heart I owe nobody an explanation but I'm doing this ó fẹ́ kẹfọ̀rọ̀ mi kọ́gbọ́n ni tí gbẹ́mi lẹ́kẹ̀ẹ́ tọ́mọ mi bá ti nọ́tì mo rí latest xbox tí mo rà fún ọmọ mi kò sí ìtọ́jú ọmọ mi ò ní ẹgbẹ́ ọdún bó ṣe ṣẹlẹ̀ nítorí ọmọ mo ṣe ṣiṣẹ́ gbogbo nǹkan tí mo nílẹ̀ nítorí ọmọ mi ni wà láì tàláì gbogbo owó tó wà ní àkáǹtì mi tọ́mọ bá pè mí lè pé mọ́ I need it máa kó fún níbi tí mo love ọmọ mi dé nìyẹn am I communicating ó ní makeup artist kan gbà kan á wo ọmọ mi títí báyà ní ọmọ yìí ò lack ọmọ mi ò lack ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọmọ mi ò lack láyé ẹ̀ kò ṣe tẹnu mo bí nǹkan tí mo lè tọ́ ni mo bí nǹkan tí mo lè afford ohun mi náà kí n bímọ ṣùgbọ́n gbogbo pọ́mọ kan ìtorí ẹ̀ ló ṣe ń yà mí lẹ́nu fọ́lọ́mọ yẹn báwo ló ṣe ń ṣe ayáwèrè ajẹ́lọ́sì awọ àkísà ọmọ mẹ́jọ nílùú òyìnbó tẹ́lẹ̀ ló máa fi ń pa owó ọmọ méjì péré ló ń sanwó fún sìn ẹ wá sọ bó ṣe fẹ́ cope
ìtòrí ló ṣe máa ń jealous àwọn tó ń ṣe rere ó mú kó dàbí àwa ṣùgbọ́n kò tó ní àsìkò tó jẹ́ kó tọ́mọ orí íńtánẹ́ẹ̀tì ló máa wà bí kò parọ́ máwọn ọmọ lọ́mọ bí kò máa ṣorí burúkú lórí íńtánẹ́ẹ̀tì tí bá lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn fọmọ kan ẹ wá sọmọ mẹ́jọ báwo ló ṣe fẹ́ kó kí ló fẹ́ fi kún mo bá mú ọmọ mi jọ kan ṣé rí ẹ̀yin dúdú tẹ́ ń wò mí lẹ́nu mo ti sọ fún yín pé ọ̀rọ̀ mi ò ń ṣe ọ̀rọ̀ ṣẹgbọ́n bídẹ̀ sí mi mẹ́ni yẹn ó ní you spent a lot on him lára àwọn tó mọ̀ mí ni ó lè dára Manchester mi ìsọ̀rọ̀ yìí fún yín láti kàn máa gbọ́ o mo ń sọ láti fi kọ́ mọ́ ni ṣé lẹ́yìn tọmọ yín wà ní school tó máa sọ fún yín pé ọmọ yín ṣe báyìí ọmọ yín ṣe báyìí ṣé rí many of àwọn òyìnbó tó wà ní school yẹn ìmí inú wọn kàn kórìíra àwọn ọmọ yẹn ni so ọmọ yín lọ́mọ máa dárúkọ àwa òbí ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mistake ni mi yẹn ṣé ọmọ mi kò ní gbà kẹ́tì tí òun èmi máa sọ fún lójoojúmọ́ má jẹ́ kẹ́nìbọ̀dì búlì ẹ tó bá ń lọ school má jẹ́ kẹ́nìbọ̀dì búlì ẹ tó bá búlì ẹ má délé wá sọ fún mi dágbàdà fún wọn tó bá nù ẹ kò nà wọn because tẹ́ bá gbà fún wọn gbogbo wa láàrin nǹkan tó ń ṣe fáwọn ọmọ dúdú lórí internet àwọn school tọmọ mi dẹ̀ lọ dúdú òpó ń bẹ rárá ṣé nǹkan tí mo sọ yìí àwọn tíṣà wa máa pè wọn ò ní sọ̀tọ̀ ìtọ́ka gbogbo ẹ̀yin òbí tẹ̀wọ́ mi lẹ́yìn títí àbá fẹ́ jọmọ yín sùn yín ẹ lọ síbẹ̀ pé ó ṣe jọmọ mi nìkan ìwọ tó dẹ̀ mọ́ bọ́mọ ṣe ń ṣe inú lé ibi tí mo ti ṣe mistake number 1 mistake mi nìyẹn nǹkan tí tíṣà bá sọ lèmi ń gbọ́ nǹkan tí tíṣà bá sọ lèmi ń gbọ́ tọmọ bá wá délé ọmọ ni mọ́mì kò rí bẹ́ẹ̀ ọmọ yìí ló wá bá mi mo dẹ̀ ná padà ó wá bú mi mo dẹ̀ bú èmi ò ní gbọ́ ó dùn mí pàbó mi ò sí ní ló ti lọ bíṣẹ́ wọ́n fẹjọ́ sùn jọkàn pé ó nọ́ọ̀tì nínú class mo dẹ̀ mú ìwọ̀n ọmọ tó ti wà ní kí ló kọ ọdún kọkẹ wà ní final year ní secondary school yẹn mo dẹ̀ mú ìwọ̀n ọmọ mi mo dẹ̀ fa dán mo pin yẹn mọ́lẹ̀ báyìí mo fa irun yẹn dán ẹjọ́ ọmọ wo ló lè ọmọ tó ti dá fún lórí yẹ tẹ̀ ẹ̀ ṣe mo dẹ̀ mo pin yẹn mọ́lẹ̀ báyìí ó mo ṣe sọ fún mi pé bó ṣe tó àwa ìwà yẹn la fi ń tó àwọn ọmọ mo dán irun yẹn ṣẹ́jẹ̀ rí wọn wà láòdù láti máa dé ẹ ti mọ kí ní òtútù yẹn ó gbọ́dọ̀ ṣe orí yẹn sílẹ̀ ọmọ mi wá mú fìlà yẹn ìtòrójú tí àwa dé sórí lọ sí school tíṣà tún fẹjọ́ sùn mí mo wá nọmọ ìdébi pé ń jọkan gbèmí lékè wá ní kí ló dé ṣé mọ́ mi fẹ́ pa wọn ní it's not my fault ìfọ́tí tí mo fún ọmọ báyìí níwájú ọlọ́run àti ènìyàn tí bá parọ́ lè nìkan lọ́n fi yà jẹ́ mí gbogbo ẹ̀yà abiyamọ tẹ́ wò mí pátá ẹlẹ́dàá yín pé mò ń tọ̀ yín kò bí mi ọmọ tó yẹ kó máa sá ó máa borí mọ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá dúró sójú mi báyìí ojú mi tó dúró sí báyìí mo gbé 40 straight ó súnmọ́ mi báyìí ẹjọ́ ẹ fi tèmi kọ́gbọ́n ó súnmọ́ mi báyìí kò gbọ́wọ́ sókè o mi ní parọ́ fún yín kò gbọ́wọ́ sókè mo dẹ̀ ní ọmọ yẹn tó bá ní ó nàyàn tó bá ní ó ń pọ́nìṣe yàn nǹkan tó mọ yẹn ò ṣe ẹ̀ṣẹ̀ kékeré máa ṣe gbàgbọ́ àwọn tó mọ mi ládùúgbò àsọ fún yín ọmọ mi ò dúró síta wọn ọmọ mi wá ọmọ mi ò ṣe sleep over ẹ lọ bí everybody ọmọ mi ò kì í ṣe sleep over ẹ̀gbọ́n mi sọ títí mi jẹ́ kọ́ ọmọ mi ò ní ṣe sleep over ibẹ̀ lọ́sí máa kọ́ wọ́n kọ̀kúkọ̀ ẹ lọ bèrè lọ́wọ́ yàn ọmọ mi lọ sí bọ́ sínú ilé ẹni mo sọ bí kí yàrá ẹ̀ comfortable kò sí nǹkan tó fẹ́ tí ò sínú yàrá ẹ̀ tọ́wọ́ bá sọ pé ó máa jẹ orí kókódá ilé ni máa jẹ́ tiẹ̀ fún ìgbà tí tọ́wọ́ mi pọ́dún márùn tí mo ṣe bẹ́ẹ̀ jẹ bíbà ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo èèyàn wá sọ fún yín iye tí mo ná lọ́wọ́ yẹn gbogbo nǹkan tí mo ṣe láyé mi dè ní lórí ọmọ mi ni abẹ́ ẹ̀gbọ́n mi tó dúró báyìí the next thing tí mo ṣe níwájú ọlọ́run àti ènìyàn ọlọ́pàá ni mo pè ọlọ́pàá ni mo pè ọlọ́pàá ni mo pè ìgbà tí mo pè ọlọ́pàá mo wá parọ́ mọ́ mo yóò sí ń bí mo yóò ló máa ṣẹlẹ́rìí mi mo parọ́ mọ́ yẹn ṣé wàá mọ̀ kankan tí n bá bínú sọ́mọ yẹn ó sọ lọ́ọ̀bù nulẹ̀ débi pé ó máa padà wá sínú ilé kí lè ló mú mi tí mo ṣe wà very very harsh ọmọkùnrin oríṣiríṣi mo ti gbọ́ ní Manchester yìí la wà tọmọ ti gún bàbá ẹ̀ pa Manchester la wà tọmọ ti nà yá ìlójú títì Manchester yìí la wà oríṣiríṣi ni mo ti gbọ́ láì tún sẹ́fọ̀ àbíkọ̀ yìí oríṣiríṣi ni mo ti gbọ́ èmi ò mọ̀ pé kò jẹ́ kí n tọmọ bẹ́ẹ̀ àbíkọ̀ tí mo sọ yìí ṣé kọ́ tí mo sọ yìí èmi gangan ni mo pe ọlọ́pàá ń jọ náà because mo pé ọmọ ìdúró tì mí báyìí náà kí ni wọ́n fẹ́ fàyọ ayé níkà tẹ́ bá rí pé mo sọ pé mi lè dáríjì àwọn fámìlì mi
ẹ máa wò pé kí ló dé tí BJ ò ṣe lè dáríjì family ẹ̀. Hello, baby. Nobody should call me, please. Let me just follow my heart. 1 or 2 people might fit me come on. Ṣé ń gbọ́ mi. Ìgbà tán gbé ọmọ yẹn lọ́dọ̀ mi jọ yẹn. Do wọ́n fi lẹ̀ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀. Wọ́n gbé ọmọ yẹn. Mo wá parọ́ fún wọn, sorry. Mo parọ́. Ọmọ mi dẹ̀ wò mí báyìí. Ayé ò ní mú wa. Pastor tẹ́ máa sìn tó máa sọ yín dàdàkúdàkú ẹ ní tẹ̀lé. Nǹkan tí mò ń sọ lẹ́ni ẹ rí pé ojoojúmọ́ ni mò ń padà wá bá Genesis. Genesis gbogbo bí tó bá wà lẹ́yìn tó bá ń wò mí. Wàá ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì àfi tọ́lọ́run bá sí lókè. Àfi tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ. Ṣùgbọ́n tí mo bá parọ́ mọ́ ẹ, gbogbo ọwọ́ tó gbé lórí ọmọ mi, ọ̀hún á jẹ́ níyà Genesis. Jẹ́ kí n sọ̀rọ̀. Mo ń bọ̀, ẹ dúró. Kíni yìí. Anyway. Kí ni mo fẹ́ máa sọ lọ? Mo wá pọ̀lọpàá ńjọ́ yẹn. Ọmọ mi ò ṣe kankan. Ẹ lọ rẹ́kọ̀dù ọmọ mi. Ọmọ mi very calm, very quiet. Ọmọ yìí ò nọ́tì rárá. Mo ní ìdàpọ̀ dìde mọ́ mi. Mo ní kójú má rí bì. Mo wá pe ọlọ́pàá. Mo parọ́ mọ́. Ọlọ́pàá yẹn dé. Ó ní pé ọmọ yẹn ké. Ó ní mom. Ọlọ́pàá wá mú ọmọ lọ. Now, ìgbà tó ń mú lọ. Ẹ má gbọ́ ibi táwọn ẹbí mi ti ṣẹ̀mí nì. Mi ìwé tó jẹ́nu wọn. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ló ṣiṣẹ́ yẹn. A máa débẹ̀. Ẹ má lọ, ẹ lọ mú coke. Ṣé ká ní break? Àbí kí n máa sọ lọ. Bó ṣe mú ọmọ yẹn sínú mọ́tò because mo ní no kó má dúró. Ìpè nù bí mi. Bó ṣe mú ọmọ yẹn sínú mọ́tò. Wọ́n dẹ̀ sọ fọ́mọ yẹn. Wọ́n ní ṣé ọmọ yẹn ní ẹbí kankan. Ẹ má gbọ́. Ayé ọmọ yẹn. Wọ́n ní ṣé o ní family kankan tó kọ̀ lè lọ dúró sọ́dọ̀ wọn títí dìrọ̀lẹ́. Dẹ̀ wá dẹ̀ padà lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ pé àwọn rí pé mọ́mí ẹ̀ ń bínú lọ́wọ́. Ṣé ń gbọ́ mi? Wọ́n náà rí pé mọ́mí ẹ̀ ń bínú lọ́wọ́. Later ni ọmọ mi ṣàlàyé fún mi o. Ọmọ yẹn wá sọ nǹkan. Ó wá ní òun ní ẹ̀gbọ́n mọ́mí òun ní Widinshaw. Ojú ti rí. Àwọn èèyàn ní kí n má sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ kí n sọ. Ẹ má worry. Tẹ́ bá ní ẹ wà emotional yẹn, ẹ jẹ́ kí mi náà wà emotional ni. Ẹ jẹ́ kí n sọ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. I won't stop. Let me get it off. And the lies are too much. Abiko yin. And I want to tell my story myself. Ṣé ẹ jẹ́ kí n sọ. Òun lẹ lòmí máa fi kọ́gbọ́n. Ó wá bí ọmọ mi pé ṣé o ní family tó lè lọ dúró sọ́dọ̀ ẹ̀. Ṣé ń gbọ́? Tó lè lọ dúró sọ́dọ̀ ẹ̀. Tó bá dìrọ̀lẹ́ kó wá nítorí mọ́mí ẹ̀ ń bínú lọ́wọ́. Ọmọ mi dẹ̀ ní ẹ̀gbọ́n ìyá òun ó wà ládùúgbò báyìí. Ṣé ń gbọ́? Àwọn ọlọ́pàá dẹ̀ pé ẹ̀gbọ́n ìyá ẹ̀ yẹn. Èmi àti ẹ̀gbọ́n mi ń jà lọ́wọ́. Ṣùgbọ́n ibi tẹ́ bá mọ̀ pé mo dádé nìyẹn. The fact pé mi àtàwọn family mi ń jà lọ́wọ́ gbà yẹn. Mi pé ọmọ mi jókòó lọ́jọ́ kan pé ẹ̀gbọ́n mi o báyìí ló ṣe fún mi. Ṣé ọmọ mi ò mọ̀? Kò yé yín? Ọmọ mi ò mọ̀. Ìgbà tó ní kọ́ ọmọ mi pé family. Ọmọ mi bá ní ẹ̀gbọ́n ìyá òun ó wà níbi báyìí. Wọ́n dẹ̀ pé ẹ̀gbọ́n ìyá ẹ̀. Ọmọ yìí o, mọ́mì ẹ̀ ń bínú o. Jẹ́ kó wà lọ́dọ̀ ẹ̀ o. Ṣé ń gbọ́ mi? Ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀gbọ́n ìyá ọmọ yìí ṣe. Mo máa ń àwọn tó máa ń pè mí tó máa ní BJ okun ọmọ ìyá ò ní já àbí kó já kó má mọ̀ bí tó wà mọ́.
ẹ̀gbọ́n ìyá ọmọ mi, ẹ̀gbọ́n mi, ó ní kọ́mọ mi ṣe fídíò. No, bàbá ò gbé bí, bàbá ọmọ mi ò gbé bí, Èkó ló wà. Èkó ló wà. Ó máa ń change náírà sí pounds ni. Mo rí tẹ́nìkan sọ pé no problem, I will, don't worry, I will. Ṣé ń gbọ́? Ó wá ní kí ẹ̀gbọ́n ọmọ mi, ó ní ẹ̀gbọ́n mi ìgbà tó sọ pé kọ́mọ wá sọ́dẹ̀, ó ní kọ́mọ mi ṣe fídíò. Ó ní kọ́mọ mi ṣe fídíò kóhun mọ̀ pé òótọ́ lọmọ mi ń sọ. Lẹ́yìn tọ́lọ́pàá ti ṣàlàyé fún, ọmọ mi wá ṣe fídíò. Ọmọ mi ṣe fídíò yẹn. Ṣèbọn ọmọ tó bá wá mú, ṣèbọn máa gba fóònù ẹ̀ ni. Kẹ́lẹ̀ mọ̀ pé kò ṣe pé ọmọ mi ṣẹ̀. So fóònù ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ gan pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn. Èmi kàn nínú kó excuse mi pé inú ń bí mi pẹ̀lú gbogbo nǹkan tó ló ṣe ní school. Tèmi ń believe àwọn teacher. Ipò mọ̀ ń jà, ó ń bú colleague ẹ̀ tó yẹ pé àwọn colleague ló ń tọ́. Ṣé ń gbọ́ mi? Ó wá ṣe fídíò. Ó wá send fídíò yẹn sí ẹ̀gbọ́n mi. Mi ní sọ̀rọ̀ jù. Ọ̀rọ̀ bá tún débẹ̀ yẹn jọ mi. Ṣé rántí ìgbà tí mò ń bá Genesis jà. Wọ́n pe bọ̀bọ́ kan ní Victor ní Maryland. Ṣé gbogbo yín rántí? Ṣé rántí pé Victor gbogbo èyí tó ẹ̀ wò mí lẹ́ni. Ọ̀tá ilé kò ní bọ́ tààtà, kò ní bá ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ yín. Àwọn ẹbí tá ń sọ yìí mi ìṣẹ́ wọn o. Mi ìṣẹ́ wọn o. Lórí pé ṣóhun nìkan ni. Ṣóhun nìkan ni. Mo lè búyàn. Tí bá dẹ̀ ti bú ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n àtàbúrò ń jà, ó ti tán síbẹ̀. Ṣé gbogbo yín rántí Victor tó wà ní Maryland? Ó ń gbèjà Genesis ńgbà yẹn. Ó ń ṣàǹwá, ìtúrẹ́ mo ṣe sọ fẹ́yìn tá ń da justice for Mohbad. Gbogbo nǹkan tó ń ṣe fún mi sìn, wọ́n ti ń ṣe fún mi tipẹ́tipẹ́ bọ̀, but mo ń lékè wọn ọlá inú kan. Ó lè kọ́kọ́ ṣẹlẹ̀, but tó bá máa jìyà wọn ò ní bọ́tà wa sọ fún yín. Ìgbà tí ẹ̀gbọ́n mi ìgbà tí bí ọmọ yẹn ṣe send fídíò ọjọ́ yẹn sí ẹ̀gbọ́n mi, kò pé 20 minutes Victor bọ́ta ó ṣe show. Ṣé gbogbo yín rántí? Mi mọ̀ bí yẹn rántí. Ẹ̀yin tẹ́ bá rántí tẹ́ ṣe kíní gbà yẹn ṣe rántí. Victor bọ́ta ó ṣe show. Ọ̀tọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni nǹkan tó wá sọ. Ṣé báwo ni Victor tó wà Maryland ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀? Later ni mo pẹ́ pé ẹ̀gbọ́n mi ní kọ́mọ mi ṣe fídíò, ẹ̀gbọ́n mi ju fídíò yẹn sọ́mọ mi. No, ẹ sọ fún mi, ṣé lè dáríjì irú àwọn family bẹ́ẹ̀ yẹn? Wọ́n ṣẹ̀ mí, ṣùgbọ́n náà wọ́n á dá. Victor bọ́tànjọ́ yẹn kò sí nǹkan tí ò sọ. Mo wá jókòó, mo ní báwo ni bọ̀bọ́ ìṣe mọ̀. Ó kọ́kọ́ rú mi lójú, ṣùgbọ́n létà àṣírí tú sí mi lọ́wọ́ bó ṣe ṣẹlẹ̀. Mo tún fi sára, mo tún sọ̀rọ̀. Abẹ́gbọ́n mi. Now, gbogbo ẹ̀ ṣá lọ peacefully, very peacefully. Ọmọ mi lọ sí school ní Cambridge àbí kí ládùúgbò yẹn outside London ní uni ẹ̀ wà. Ó lọ sí school. Ọlọ́run, I scaled through it. Ọmọ mi lọ sí school ní outside London. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbé yín lọ síbi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gangan. Gbogbo nǹkan tó ọmọ mi fẹ́, mo ń ṣe fún.
ìgbà tí èmi àti Genesis jà ìtorí ẹ̀ ló ṣe ń dùn mí ipe many people tó support Genesis ńgbà yẹn mọ̀ nǹkan ẹ̀yin kọ́ lẹ náwó yìí èmi ló fi jìbìtì gba owó lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ yín sọ́dọ̀la Genesis gbà ó kéré jù it took more than 26 million ló gbà lọ́wọ́ mi ẹni kò bọ́ta tó bá lóhun bá mi sùn rí ìtorí gbà tí gbogbo yín máa yí olórí burúkú Esabod ṣé wọ́n gbé mi kí n dárúkọ ẹ Esabod Ọlọ́run ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ àfi tí n bá ṣe tọmọ mi bá ṣe gbogbo nǹkan tó ní ó ṣe ṣé wọ́n gbé gbà tí Genesis náà bó ṣe bọ́ta nìyẹn tó parọ́ mọ́ mi lẹ́yìn tó sọ pé ó lè ní Genesis ṣé ó tẹ̀ jẹ́ kí n bá ẹ ṣe mọ́ ṣùgbọ́n mo jẹ́ nìkan mo máa ń gbàgbé nǹkan. I couldn't say a lot of things out to you people. He scammed me. Everything I said about him on this social media was nothing but the truth. Ṣùgbọ́n tí obìnrin bá ti bọ́ta láti wá sọ̀rọ̀ nípa àwọn pastor, ẹnu fẹ́ doni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi pẹ̀lú Genesis, á ṣẹlẹ̀ sí gbogbo yín. Ọmọ kan bọ́ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní pastor kan rape òun. Gbogbo yín bọ́ta fọ́mọ yẹn ẹ jẹ́ kó sọ̀rọ̀. Wọ́n rape èmi ò kò lè ré mi rape. Mo sọ fún yín dé ní pé èmi kọ́ ni mo rán Genesis lọ sẹ́wọ̀n. Ẹ lọ Google ọ̀rọ̀ ẹ̀ lórí internet. Genesis ti lo jìbìtì ká tó bẹ̀rẹ̀ ìjà. Ọlọ́run kò fẹ́ jẹ́ kí gbogbo yín rí pé olè ní lọ́rọ̀ tèmi tó fi jẹyọ nígbà tiẹ̀. Èmi rò pé mi ń pe Ọlọ́run mọ́ Ọlọ́run. Mo gbọ́dọ̀ sìn ẹsẹ̀. Mi gbọ́dọ̀ fi ẹ́ bọ́ọ̀sì. Ọlọ́run kí wá dorí kodò gbèrè tìjú gbogbo àwọn tó lọ́wọ́ nínú predicament mi. Ọlọ́run because look at me very well. Mo lè búyàn dáadáa. Mo dẹ̀ máa sọ ibi tí n bá ti bú ẹ ló ti tán sí. Tí n bá gbé babaláwo kan àbẹ́nìkan pé ẹ bá mi ṣe báyìí fún. Ṣé rí ìtọ́ ń gbé kiri pé ó fẹ́ pààyàn 24. Esabod! Ò ní jèrè láyé ò ní jèrè lọ́run. Olórí burúkú hairdresser kan bí náà ni. Ìgbà tí mo bẹ̀rẹ̀ fracas tí wàhálà yẹn pọ̀. Ó ní àfá òun ní kí n kọrúkọ gbogbo àwọn tí mo bá jà. Mo dẹ̀ kọrúkọ àwọn èèyàn yẹn. Ó ní àfá òun fẹ́ gbàdúrà kí gbogbo wọn kàn lè yọ́nú sí mi ká má jà mọ́. Ìgbà tó máa yí gbogbo ẹ̀ padà, wọ́n ní mo fẹ́ pààyàn 24. Make it make sense. Ṣé tí n bá mọ ẹni tó máa gbàdúrà bí pásítọ̀ kankan ni, ṣé máa lọ bá àwọn èèyàn ìgbà tí wàhálà ṣẹlẹ̀ sí mi? No, make it make sense because olórí burúkú ló pọ̀ nù Esabod àti olórí burúkú ọmọ Bukky olórí burúkú yẹn. Èmi ilẹ̀ máa mọ orí èèyàn tó lórí burúkú ọmọ yẹn jẹ́. Genesis yọ sí mi ni ó ní kó pè mí ọ̀rọ̀ tí ìdọ́rọ̀ ìtorí bò kí n record. Ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀, ó sọ fún mi ó ní kí n wò dáadáa. Ó ní ṣé ní àjò tí mo fẹ́ bóun rìn yìí, ṣé mo lè rìn? Mo dẹ̀ sọ fún pé àfi tọ́lọ́run ò bá sí lókè, ṣùgbọ́n tọ́lọ́run bá wà lókè, bá bẹ́ẹ̀ rìnrìn àjò yìí, màá tú àṣírí ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ gbà fún mi. I paid the price. But mo mọ̀ pé price tí mo pay yẹn. Ọlọ́run fẹ́ gbé mi débi kan. Mo rántí ìgbà tí mò ń sọ̀rọ̀ Genesis tí mò ń expose ẹ̀. Obìnrin tó sọ pé ó bímọ fún gbà yẹn tó gbé ọmọ sá lọ. Àǹtí yẹn pè mí l'Amẹ́ríkà. It's because I don't record people and I will never record people in my life. I will never. Obìnrin yẹn pè mí l'Amẹ́ríkà. Ó ní Bukky ẹ̀ mélòó ni mo pè é. Ó ní jọ àǹtí yẹn sunkún gbà tó ń bá mi sọ̀rọ̀. Ó ní jọ drop this with this man. Only this man will kill. Ọ̀nà ọkùnrin yìí máa pa ẹ́ tó bá rí pé ọ̀nà jẹ́ òun, ọ̀nà tóun ti ń ṣe jìbìtì ló fẹ́ tú àṣírí ẹ̀.
ó ní kí ló mú òun sá kúrò pẹ̀lú ọmọ tóun bí fún. I am telling you. Àǹtí yẹn pè mí, àfi tá àǹtí yẹn bá fẹ́ parọ́ lè ní pé òun ò pè mí. Àǹtí yẹn pè mí, ó ní Bukky, this man will go to any length with you. Àṣà ta kóró wọnú ẹ̀dọ́ mi, mo mú ọmọ mi wọnú ẹ̀. Abẹ́ ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ kí n yọ̀gò lójú, mi sunkún. Àṣé gbogbo ọjà tí mò ń jà, atakóró wọnú ẹ̀dọ́ mi, mo mú ọmọ mi wọnú ẹ̀. Mo ń sùn níjọ́ yẹn ni 3 years ago, mo ní gbàgbé. Mo ń sùn ni. Mo ti ṣe private call mi, tó bá fi private call pè mí kò ní wọlé. Private call yẹn ti pè mí kò wọlé. Bí ṣe wá lọ get email nìyẹn lọ́wọ́ lawyer. Àṣán tí ń pè mí, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ọlọ́pàá mú ọ̀tá ọmọ mi. Mo yọ wà níbi iṣẹ́ mi, ìbá máa pè kó máa jẹ́rìí sí gbogbo nǹkan tó ń ṣe tí mo sọ. Wọ́n ní ọlọ́pàá mú ọ̀tá ọmọ mi. Bí Genesis ṣe sọ ló ṣe ṣẹlẹ̀. Ìgbà tó sọ, àlá ni mo rò bí mo fi lá, àṣọ fi wọ̀n mí ahead ni. Ṣùgbọ́n ta ni mo fẹ́ pè? Mo ò léyàn kankan. Ẹbí Genesis gan ìgbà tí mò ń tẹ̀lé, ṣó ṣiṣẹ́ fún mi rí ni? Kò ṣiṣẹ́ fún mi rí. Bó ṣe ń gbowó tó, bó ṣe ń lu jìbìtì gbowó tó máa ìdájí bẹ́ẹ̀ ó máa pè yín ni. Àní kí ni kò ń kohùn ságogo lẹ́nu mi, kohùn sí lẹ́nu rí? Ó máa pè ni. I want 1 trailer of cement. Consider it done, sir. I want 2,000 pounds. Consider it done, sir. Ẹjọ́ ìgbà tí mo dẹ̀ rí pé ní jìbìtì ni, ṣé mo jẹ̀bi tí mo wá sọ síta? Ibi tí mo ti kàgbákò, tọ́lọ́run tún ní jẹ́ kí n kó àgbákò yẹn mọ́ láyé mi nìyẹn. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀. Wọ́n pè mí, mo kọ́kọ́ ń yàgbẹ́ sára, mo ń tọ̀ sára, mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo yọ wà ní yàrá tí ẹ̀njọ́. Kí ló ṣẹlẹ̀? Mo bá ṣe bá mi ti ẹ̀gbọ́n kankan mọ́. Lọ́yà ń pè mí, mi lè gbé fóònù mọ́, mo ju fóònù sílẹ̀. Now, kí n tó gbé yín débẹ̀ yẹn, ọmọ olórí burúkú òbí ọmọ tó jẹ́ pé bó ṣe wà yẹn kò ní ráàánú gbà mọ́ lọ́wọ́ èèyàn àti ọwọ́ Ọlọ́run. Òbí ọmọ. Ẹ má gbàgbé pé ó ti súnmọ́ mi. Ojoojúmọ́ ló máa ń pè mí, nǹkan kò tí ìṣọmọ mi ń gbà yẹn o. Ìtorí pé mo bá polówó ọjà. Mo fún ní 1,000 pounds nínú owó tí tí Facebook sọ. So máa ń pè mí àwọn nǹkan tí mo ṣe fún jọ lójú gan. Ojoojúmọ́ ló máa ń pè mí. Ṣé wá ríjọ́ tí mo gba kọ́ọ̀lù yẹn nípa ọmọ mi? Ó pè wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Bó ṣe máa ń pè mí nìyẹn. Ẹ farabalẹ̀ o. Bó ṣe máa ń pè mí nìyẹn. So time yẹn ó pè wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ṣe ń sọ̀rọ̀, mi lè sunkún yẹn síta. Ó ṣá ń bá mi sọ̀rọ̀. Mo ṣá ṣe ó wá ní sis ṣé wà okay. Sis ṣé wà okay. Kí ló ṣe yín? Mo ní kò sí. But ẹ tó bá ń bá mi sọ̀rọ̀ ńjọ́ yẹn, á mọ̀ pé nǹkan kan ṣe mí. Ayé ò ní mú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn sẹ́. Ẹ jẹ́ ń lògò. Ayé ò ní mú gbogbo yín. Ẹ tẹ́ ti ṣe láàánú rí. Tó bá kọjọ́ kan tó jẹ́ pé òun ló fẹ́ ṣèkà fún yín, Ọlọ́run á yí padà.
table will turn. But table tèmi ò turn. Ìtòrò ló ń fẹ́ gbé mi débi kan ni. Abẹ́ gbọ́ mi. Bó ṣe pè wọlé. Bí ṣe tí bá bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ pé kankan ṣe mí. Ó ṣàn fi mọ́ra. Sis kí ló ṣe yín? Ẹ bá mi sọ̀rọ̀. Ẹ bá mi sọ̀rọ̀ ẹ lẹ́lòmíì. Ẹ má gbàgbé pé ọmọ yìí ti wà ní university. Mo dẹ̀ wò pé ọmọ yìí ni mò ń rí. Ìyẹn Obioma. A pè láàárọ̀ lọ́sàn lálẹ́. Mo ní kí n check yín ni. Mo ní kí n bèrè àlàáfíà yín ni. Àṣọ lórí burúkú ní nǹkan tó ń wá. Ó fẹ́ fi mí gòkè ni. Gbogbo òkè tó wà yẹn wá jábọ́. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Àfi tọ́lọ́run bá ń gbẹ̀bí fáláre tó ń gbàre fẹ́lẹ́bí. Lò ní jẹ̀bi gbogbo nǹkan tó ṣe fún mi. Láìṣẹ́ Obioma, ọ̀run á jẹ níyà. Gbogbo abiyamọ ayé á jẹ níyà. Gbogbo abiyamọ aláàánú pátápátá wọn á jẹ níyà. Ṣé ń gbọ́ mi? Ìgbà tí lọ́yà pè mí kí ná sọ pé ọmọ ṣe ẹ máa wò ó. Tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ní spirit of discernment ni. Ṣé ká news yẹn ṣá? Ọ̀sẹ̀ kan within a space of 1 week. Mi lè gbé mo ń ṣe show lọ́wọ́. Mi mọ̀ bí wọ́n wò mí. Ṣé ń gbọ́ mi? Mi ń ṣe show lọ́wọ́, mi lè gbé jẹ́ ń pè yín síbí. Mi ń ṣe show lọ́wọ́. Mo ń bọ̀. Mo ń ṣe show lọ́wọ́ sẹ́, mo ń ṣe show lọ́wọ́, mi lè gbé, mi mọ̀ bí ẹ̀ ń wò mí. Má send voice note sí yín sìn. Hello ẹ̀gbọ́n mi, mo ń ṣe show lọ́wọ́, ẹ kọ type sí bí báyìí. Mo ń ṣe show lọ́wọ́ phone yẹn mo fi ń ṣe show. Ẹ ṣé sà. Ṣé ń gbọ́ mi? Ẹ̀yin ò ká ni, ká nǹkan tó sọ pé ọmọ yìí mú ni. Ó lọ mú grocery Lazda. Ẹ wá lójú lásán ni. Ẹ jẹ́ kí n fún yín ní tọ́ọ̀nù kitchen yìí. Ṣebí tọ́ọ̀ ni mo fún yín sìn. Àwọn oúnjẹ Nàìjíríà lásán. Ṣé mọye tó ń cost mi tí mo fi ń gbóúnjẹ yẹn wọlé. A lè gbẹ́ja wọ̀lú yìí. A lè gbẹ́ran wọ̀lú yìí. A lè gbégbé wọ̀lú yìí. Ẹ wòye tó ń cost mi. Oṣooṣù. Ó kéré jù twice in a month ni mo ń gbé nǹkan wọnú ilé yìí. Lọ́nbà mi gbé nǹkan wọnú ilé tí mò ń sanwó. Ìtorí pé fóònù mẹ́ta, ẹ̀yin tẹ́ mọ̀ mí lórí Facebook. Mo ti fi wọ̀nyí rí now. Mo ti fún yín ní tọ́ àwọn grocery mi rí. Nǹkan ò tán nínú ilé mi. Ìgbà tí COVID-19 ṣẹlẹ̀, mi lọ bá wọn tò lọ ra nǹkan, mi lọ kó nǹkan lọ ra nǹkan because mo máa ní more than enough fún ilé. Oúnjẹ máa bàjẹ́. A máa tún máa dànù ni because mo máa ra nǹkan mọ́. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mi wá ń sọ fún yín. Wọn ò ní sọ pé mo ń parọ́ ìtorí mo fẹ́ sọ̀rọ̀ fún yín. No. Bó ṣe tọ́ wa ń kékeré nìyẹn. Àbí kò yé yín. Mo ní ànító àníṣẹ́kù nínú ilé. Ìkọ́kọ́ tí máa sọ fọ́nà lójoojúmọ́ nìyẹn. Olúwa ṣe mi jẹ nǹkan tí mo fẹ́ jẹ, nǹkan tó mú mi. Tí n bá ní mo fẹ́ jẹ, mo fẹ́ forí ọkà jẹun lénìí. Mo mọye tó lè máa tà máa rà. Ọlọ́run ti gbógo fún mi ju bẹ́yẹn lọ. Ẹ wá sọ fún mi tí ò bá ń ṣe ìdí, tí ò bá ń ṣe fún. Ọmọ tó wà very very comfortable and okay. Wọ́n wá ní ó lọ sí Asda, ó lọ jí nǹkan. Wọ́n ní ó gba phone, latest phone lọ́mọ mi ń lò. Ẹbí àwọn tó wà Manchester. Every money chat kan bí báyìí tí mo send sí pé ẹ lọ uncle mi ẹ pẹ̀lẹ́ mo understand pé mo máa gbé nǹkan tẹ́ ṣe ń pè mí nìyẹn uncle ẹ jẹ́ kí n sọ irọ́ ti pọ̀ jù
then àwọn èèyàn lè fi tèmi ṣe wọ́n lè fi tè ẹni tó ń pè mí uncle mi tó ń pè mí ọwọ́ wọn ni mo bí ọmọ mi sí so ìjọ tó nǹkan yẹn ṣẹlẹ̀ gan uncle yìí gan sọ pé láyé ogun leléyìí uncle ẹ jẹ́ kí n sọ mo mọ̀ pé nǹkan tẹ́ ṣe pè mí ni ẹ má worry ẹ ṣe sá. ṣé nǹkan tí mo sọ yẹn èèyàn kan ní fídíò ní ìdẹ mob let me say it no please let me just talk mo ti ń débi tí mo ti fẹ́ sọ tẹ́ má worry of course Olórí Tọ́lání he was spiritually attacked. I am telling you for free now. My son was spiritually attacked by Genesis. By Genesis. Oni mi Genesis. O mama wo mi níbi tí mo ti sọ̀rọ̀ yìí. Àdàbí tí n bá mọ̀ nípa ẹ̀wọ̀n tó lọ yẹn. Sori photo prison tí mo gbé síta ngba yẹn gan. Ẹni tó lò ń jìbìtì kan tó gbowó lọ́wọ́ ẹ̀ tán lé kúrò níbi iṣẹ́ tó sọ pé ó máa ṣiṣẹ́ fún tó máa gbà padà síṣẹ́ ẹni yẹn ló inbox mi ló fún mi ní gbogbo photo prison yẹn. I'm telling you today Genesis ó lé mi ni mo ń ẹ lọ sẹ́wọ̀n àfi tó bá yẹ pé mi mo ń ẹ lọ sẹ́wọ̀n Genesis ṣùgbọ́n tí ò bá ń ṣe mi Genesis gbogbo ogun tó gbé gbogbo ọwọ́ tó gbé lórí mi lórí ọmọ mi á padà sí gbogbo èso tó ta rẹ̀ jáde. Gbogbo yín, I don't do fake life. What you see is what you get. Bóyá lẹ mọ̀ pé fake life gan ó wà more expensive than real life. Kò tó ṣe báyìí, owó gan ti tán. Kí ni mo wá sọ lọ? Ẹ rò bí pé wọ́n wá no mo mú ọ̀nà jí grocery. Ẹ lè imagine grocery. Milk, sugar, banana. Oh, ìtorí pé nǹkan tí mo fi ń ṣe show gbogbo yín ò ní rí ni. Freezer. Ẹ wò. American freezer ló kún bí báyìí. Ẹ jẹ́ ṣe fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Hold on. Má fi wọ̀nyí. Ẹ jẹ́ ṣe tọ̀ fún yín. Nbọ̀. Ẹ ti TikTok hold on no. Sherry, TikTok. Sherry, oúnjẹ ló kún bẹ́ẹ̀. Sherry, oúnjẹ ló kún bẹ́ẹ̀. Sherry, ẹ wò. Oúnjẹ ló kún bẹ́ẹ̀. TikTok. Mo bá o. Deep freezer kan wà nínú ilé yẹn. Ṣó yé yín mi lè débẹ̀ ni mi bá fi wọ̀nyí. Ẹ jẹ́ kí n lọ síbi grocery wa. Àwọn mélòó la wà nílé. TikTok Sherry TikTok grocery jìnnà sí gbogbo bẹ́ẹ̀ ni o. Ó wà nínú ilé tán ni o. Ṣẹ́tìrí ebi ò pa wá alhamdulillah. Facebook ẹ̀yin máa ń rí lójoojúmọ́. Ẹ jẹ́ kí n show Instagram. Ẹ jẹ́ kí n flip phone yẹn padà. TikTok ẹni sùúrù ẹ jẹ́ kí n charge. Mi kúkú mọ̀ ìpọ́rọ̀ yìí máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ìyá àbíkú ni mo wá sọ fún yín. Tí fóònù bá kú ẹ jẹ́ ti fridge. Freezer ni mo fi wọ̀nyí yẹn o. Fridge náà kún bí báyìí o. Malta Guinness gbogbo ẹ̀ wà bí báyìí. Tí fóònù yìí bá kú ṣé ń gbọ́. Tí fóònù yìí bá kú àbí tá bá lọ á sinmi á padà wá. But mi ní ẹ̀ǹdẹ̀ tí kò bá end fúnra rẹ̀. Ṣó ti yé yín? TikTok ẹ ti rí. Facebook ẹ̀yin máa ń rí lójoojúmọ́ máa fi wọ̀nyí. Instagram ẹ̀yin ara Instagram náà lè wà níbàyí. Kẹ́lẹ̀ mọ̀ pé bí ǹdẹ̀ ṣe láhun nínú ilé náà mo ṣe láhun tà o. Ṣé ń gbọ́? I give. I'm a giver. Ọwá náà mo mú grocery. Ó gba phone. Ṣé rí bí phone yẹn àti grocery ni mo ti mọ̀ pé wà láwa.
Ẹbí àwọn tó wà Manchester. Every 2 years, lọ́mọ mi ń pààrọ̀ phone. Ó máa due for another phone ní October. Ó ti sọ pé, Mom, I want iPhone 16 Pro Max. Mo ti ní kó má worry. You will get it. Mo yí pé 3 lẹ́ni. Phone tí mo fi pé 3 ni. Mo ní ṣá máa order before time yẹn ni. Ó ní no. Ó ní tí bá ti ready ká pè wọlé. Ìjọ tọ́nà mọ́ mi mú phone. iPhone 14 Pro Max ló wà lọ́wọ́ ẹ̀. Every 2 years. Lọ́mọ mi ń pààrọ̀ phone. Ó wá lọ mú phone. Ó wá lọ gba phone. Phone yẹn go mi ro bá phone gidi kan ni. Kí ló fẹ́ fi ṣe? Wọ́n náà mọ̀ mí, ṣẹ́rí ẹjẹ́ ń gbé yín débẹ̀, ayé ò ní mú yín. Ṣẹ́rí gbogbo nǹkan tọ́mọ mi ṣe yẹn, tán ló ṣe yẹn. Wọ́n mọ̀ pé nílùú òyìnbó, wọ́n foríjì pé wọ́n kàn fà létí. But just because Genesis fẹ́ prove kọ́kọ́ pé sẹ́, ẹ̀wọ̀n tí mo ń lọ yẹn, ọ̀tá ọmọ mi náà lọ. Ó wá mú ọmọ yẹn, ó wá lọ́mọ yẹn lọ yọ ọ̀bẹ ọmọ tí ò lọ́bẹ rí láyé ẹ̀. Tí bá parọ́ ẹlẹ́dàá gbogbo yín tí mò ń sọ̀rọ̀ fún kò bí mi. Ìtòrọ́rọ̀ mi mo fẹ́ fi ṣàríkọ́gbọ́n fún yín ni. Ó ti mọ̀ pé gbogbo nǹkan tó ná ọmọ yẹn mú yẹn, wá wò pé child's play. Ṣé ń gbọ́ mi? Ó wá ní ó lọ yọ̀bẹ. Ó fi gba owó. Ẹ bá mi bèrè pé ló lọ́nà gbà. God bless you. Ṣé mọ̀ pé àǹtí mi sọ̀rọ̀ yẹn? Àǹtí mi ní wáyé tí mo ṣe challenge wọn. Àbá ti gba lọ́yà ká má gba lọ́yà ìjọba. Ó ní tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ tọ́nà ọmọ ìṣe nǹkan tí ò bá ṣe ń kọ́. Because àdúgbò tó ti ṣẹlẹ̀ yẹn kò sí dúdú ń bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ìgbà tó wá di week tó end, ẹ lọ wo kíní yẹn consecutively. Wọ́n tí a tún lọ. Wọ́n wá ní ó lọ yọ̀bí ó lọ gbowó lọ́wọ́ èèyàn. Ẹ mọ owó tán náà gbà bí yá 34 pounds. Ayé ò ní mú yín, mo gbáwọ́ mi mo rí. Ìṣẹ̀dá yín ò ní gbà bọ̀dẹ̀. Tó bá ń jí láàárọ̀ lọ́sàn lálẹ́, gbá orí ẹ mú. Kó fi àtẹ́lẹsẹ̀ méjèèjì kanlẹ̀ láì tí ì sọ̀rọ̀. Ní ṣẹ̀dá àti ṣẹ̀dá àwọn ọmọ ò ní gbà bọ̀dẹ̀. Táwọn ọmọ ò bá síbi tó jẹ́ kó wà gan, kó fọ́tò wọn. Ẹ jẹ́ pé ọmọ mi kékeré lókè. Fọ́tò ọmọ mi ń bá mi rìn lójoojúmọ́ nísìn. Ẹ ń pé kẹ́rí. Ẹ máa mú rìn gbogbo àdúrà. Ẹ máa gbé fóònù wọn. Tó ń bá síbẹ̀ tẹ́ máa jọ gbà. Gbogbo bí ṣe máa ń lọ́nu mọ́tò. O ò lè gbọ́ mi kí n gbọ́ orin. Nǹkan tí mo ṣe mo rí kọ nìyẹn. Láti ìgbà tó ti fayé wọ̀n mí. Gbogbo àdúrà tí mo máa ń pàdúrà gidi. Àgàgà àdúrà Pastor Jerry àti Pastor Paul Eneche. Bí ṣe máa ń gbé sórí fọ́tò àwọn ọmọ mi ní. Gbogbo bí ṣe ń lọ́nu mọ́tò mo ń kọrin. Àdúrà ní fóònù yẹn ń gbà lórí fọ́tò wọn. Gbogbo bí tó bá dé, wọn ò ní kàgbákò. Ọwọ́ ayé ò ní ká wọn. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Wọ́n fayé wọ̀n mí. Ṣùgbọ́n wọn ò tún fi wọ̀n mí. That was the mistake I made, Bisi Wise. I don't know. I was, you know, nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Then ta ni mo fẹ́ pè? Wọ́n ti fi ayé wọ̀n mí lóríṣiríṣi. Àwọn èèyàn tí mo feel pa àwọn èèyàn mi, wọ́n ti tẹ̀lé Genesis lọ láti lọ ṣe àbòsí. A lot of things had happened. So àyà mi ń já fèèyàn. Because àǹtí mi náà sọ àtọkọ wọn tó ń gbé last side. Wọ́n ní àbá ti lo private lawyer ká ní mo sọ fáwọn. Ẹ gbọ́ mi ṣá. Wọ́n wá ní ọmọ mi. Ṣé rí gbogbo nǹkan tó lọ́mọ yẹn ṣe bí Azda yẹn. Wọ́n ti mọ̀ pé nílùú yìí on my way ìwẹ̀. But ìtorí pé Genesis fẹ́ jẹ́ kí ìlérí òun ṣẹ káyé lè sọ pé yes kọ́ máa bẹ̀rù ẹ pé ẹ má ṣe ọkùnrin yìí o. The last one, ó wá ní ọmọ lọ mọ́bẹ̀, ó lọ gba 34 pounds. Ó bàjẹ́ tì. Mò ń fẹ́yàn ní nǹkan tó jù yẹn lọ. Ṣé fẹ́ gbọ́? Sí, ṣe má pè mí ṣe ẹ jẹ́ n ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Màá ka nǹkan tẹ́ ń send.
Emma send them marker, please. What is our tongue? Emma worry. I don't care. You know, I'll come out and say my truth. Let me just say it. Let me just say it, sis, please. Komata. Emma pay me, sis. I understand what you are saying. What is our tongue now? If it's my friend, they're going to keep my sorrow. My dear kids sorrow. Shoti yen. What to make power chance da yen? Ton so yen. One my pay yen. Ko ni wait púpọ̀. On wa ti, on wa ni o lo se de ro be ni ìlú. Anything obe. O ma oni sentence. Show yin. On wa ni o yo be seyan. O lo gba 34 pound. Kò bàjẹ́ tó yẹn. Mo ti pé àǹtí Táwà lójú gbogbo yín rí. Àǹtí Táwà sọ iye tí mo fi ń ṣètọrẹ àánú ní Nàìjíríà. Eni yìí mo pè yàn kan pé mo fẹ́ ṣe ẹran. Ó ní iye tí mo ti send sí Nàìjíríà láàárọ̀ yìí. Ipe kó bá mi ṣe ẹran àgbò. Kò sówó tí mo lè ná. I am a giver. Èmi ṣé kí wá shock yín tán. Ìjọ tí ṣẹlẹ̀ owó yẹn ṣẹlẹ̀ tán ló lọ yọ ọbẹ níwájú Ọlọ́run àti ènìyàn. 1,800 pounds ló wà lákàùntì ọmọ mi. Ìtorí ẹ̀gbà tán fẹ́ dájọ́ yẹn, ó difficult fàdájọ́ yẹn, kò dájọ́ níjọ́ yẹn. Ó ní no, because gbogbo history ọmọ mi láti òkè délẹ̀ náà gbé fún adájọ́. Adájọ́ ní no, something is wrong somewhere. Ìjọ tí bá tún padà wá tó bá ṣe wú lórí mi, màá mú gbogbo pépà yẹn wá màá wá kà fún yín kẹ̀ka. Èmi ò ní parọ́ fún yín. Adájọ́ ní no, something is wrong somewhere. Only this is a boy that went to a private school, a good school. The mother never deprived him. Àwọn ò rí story pọ́mọ iṣẹ́ rí. Because tó bá fẹ́ dájọ́, gbogbo nǹkan tó máa fi ń dájọ́ nìyẹn. Nílùú yìí, wọ́n máa lọ wo past nǹkan tó ti ṣe, wọ́n á lọ wo bí yóò deserve. But ìtorí pé ọ̀bẹ ti involve. So wọ́n mọ̀ dí kó padà lọ ṣe tọ̀bẹ yẹn. Ìtorí tọ̀bẹ yẹn, wọ́n ló fi ọ̀bẹ fẹ́ gbawó. Kò gúnyàn o. Wọ́n ló yọ ọ̀bẹ síyàn fẹ́ gbowó. Ìtorí ọ̀bẹ yẹn ti wà ń bẹ̀. Adájọ́ yẹn. Kéèsì ẹ̀ ló simple jù ṣùgbọ́n á lò bí 3 hours. Adájọ́ yẹn kàn ṣe báyìí. A tún wo ojú mi. A wo ojú ọmọ mi. Ṣé mọ̀, òyìnbó kò mọ nǹkan tó lè place ẹ̀ ṣùgbọ́n kàn sọ pé something is wrong somewhere. Ìjọ tó jẹ́ kán dájọ́ gangan. Ó lóun ò ní dájọ́. Ó ní kán lọ check mental health ẹ̀, kán lọ check everything. Ó ní nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan sẹ̀. Ó ní gbogbo history ọmọ yìí lọ kó sí bíbáyìí. Ó lóun ò rí bí kankan tọ́mọ yìí ti ṣẹ̀rí tó ti ní kéèsì ọlọ́pàá rí. Ó ní what is happening? How come? How come? Lẹ́yìn ó wá sún déètì ìjọ tó jẹ́ kán dájọ́ síwájú. Ó ní kán lọ ṣe gbogbo check tó jẹ́ kán ṣe. Probably something is wrong somewhere. Mi rí kámẹ́rà, mi rí nǹkan kan. Manchester lèmi wà. Ṣebí school ló wà outside London. Manchester lèmi wà. Ìgbà tí ó ṣẹlẹ̀ sí mi rí, gbogbo ẹ̀ ti dàrú, èmi ò mọ̀ pé jẹ́ kí n bèrè gbogbo yẹn. Ẹ máa gbọ́. Now, ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ọmọ òbí ọmọ yẹn. Mo yìí ń gbé yín lọ ni o. Ṣé wọ́n ti pé mo nígbà tán pè mí lálẹ́ ẹjọ́ tó ṣẹlẹ̀. Mo ti ń ké, mo ń ké bí ṣe ń tọ̀ sára. Ìtorí ẹ̀ mo sọ pé mo ti la a lot of things kọjá. Mo wá ń ṣe justice for Mohbad. Wọ́n wá lọ gbé jáde. Ẹ ní ṣe oríire. Èmi tí mo ti sunkún ní 2-3 years ago. Èmi lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá fi yẹn halẹ̀ mọ́. Tí mo ti bọ́ nù ẹ̀ tọ́mọ mi gan. Tọ́lọ́run ti ń gbà fún.